ló ṣẹ̀dá ẹlẹ́yìn tẹnìkan sì máa jẹ́ nìkan kò sí bó ṣe lè fẹ́ kẹ́ láì kò lè dọ́gba gbogbo nìkan gbọdọ̀ jù kan sáyé ìjọba tó lórí wa tó fi ṣàjíwájú ló ṣẹ̀dá ẹlẹ́yìn o bàbá tó lórí wa ló ṣẹ̀dá ẹlẹ́yìn tẹnìkan sì máa jẹ́ nìkan kò sí bó ṣe lè fẹ́ kẹ́ láì kò lè dọ́gba gbogbo nìkan gbọdọ̀ jù kan nípele làjùlọ kò sí ayé táwọn ẹ̀yà ìyẹn gbọ́dọ̀ máa pẹ́ tó bá ti jùlọ lé Yorùbá ló sọ bẹ́ẹ̀. ọjọ́ ò tọ́jọ́ ọjọ́ ò tọ́jọ́ ọjọ́ kan náà ni ọba Joel Àfọlábí Ọ̀yátóyè olóró tìlú Òró nílẹ̀ gómìnà kábíyèsí olóró ẹ̀kan nílé àrùn yàngànnáṣẹ́ sí Saheed Òṣùpá tó ní kó tó wá fún ọmọ aráyé ní omi ọgbọ́n mu ọmọ ńlá Saheed Òṣùpá Àkòrédé mandator ọmọ Látòkunbọ̀ kúkú wá o bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ tó fa kò mọ́ òkun yọ ó ní ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn kẹ́nikẹ́ni ó má so ìpapọ̀ mọ́ tibí rárá báwo ló ṣe gbé àwọn ọmọ olùsọdá ìwà débẹ̀ níwájú àwọn lọ́balọ́ba ẹ máa tẹ̀lé mi ká lọ. ẹ jẹ́ má pinnu àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta tí mo fẹ́ ṣàyí níwọ̀nba mi tí làákàyè ti ní wọ́n lé ẹ bá ń fi oyè ẹgbà ẹ bá ń fi gbé ẹ̀mọ́ kíkà tiwa ọba Joel Ọláníyì Ọ̀yátóyè títí lóye adéakọ̀bí tàtàkọ́lẹ́sẹ̀ ìṣọ̀bà ajẹ́kọ̀bá àṣà àti ìṣe wa òun ní òní ẹjẹ pè lábẹ́ ìdánimọ̀ wa àwọn èèyàn mú ẹ̀sìn wọn papọ̀ mọ́ àṣà àti ìṣe òpapọ̀ mọ́ra wọn yàtọ̀ sí wọn èèyàn lè jẹ́ Kristẹni kó lè má sọ ìṣe ẹ̀dọ̀ èèyàn lè jẹ́ mùsùlùmí kó má sọ àṣà àti ìṣe ẹ̀dọ̀ Yorùbá lè ní gbogbo ní kí n má lè dé máa ti fọ́ sọ̀rọ̀ pé Yorùbá lè ní orí jíjá Yorùbá yẹn ó máa jẹ́ káwọn èèyàn máa fojú yìí àtòjú ẹ̀yẹ òwe wọ́n nígbàgbọ́ pé ọmọ Yorùbá wọ́n máa ń ní láàká ìlúrí wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lú pípé wọ́n máa ń ní ìtẹríba wọ́n dẹ̀ máa ń bọ̀wọ̀ fáwọn èèyàn wọ́n dẹ̀ nígbàgbọ́ pé níbikíbi mo gbàgbọ́ yẹ pé tí wọ́n bá ti jẹ́ Yorùbá ó máa rántí ọmọ tí òun ṣe Yorùbá kì í sí ìlàwọ̀ Yorùbá máa ń sọ̀rọ̀ sọ ni Yorùbá kì í sábà sọ̀rọ̀ àsọtọ́ tí wọ́n débú ọ̀rọ̀ tó wà náà àbótí yọ̀lọ́ Yorùbá pọ̀ fẹ́ tó bá ti jùlọ àjùlọ ó kó oríṣiríṣi àjùlọ wà nù ọdún orí ó wà nù òkú ó wà nù làákàyè náà mẹ́tẹ̀ẹ̀ta ni Yorùbá máa ń bọ̀wọ̀ fún ntí Yorùbá fi yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀yà tó kù nìyẹn níbi báwọn yàrá nígbà wọn bí ẹsìn dé àwọn kan sọ̀rọ̀ ẹsìn ìpín rẹ o gbọ́dọ̀ lọ́wọ́dẹ̀ fọba Ọlọ́run ni kò máa lọ́wọ́dẹ̀ fún Ọlọ́run ní wá sí ayé wá ṣe olórí wa ó máa fi àwọn èèyàn ṣe aṣojú àti ẹ̀mí ìyá ẹsìn àti bàbá ẹ̀ aṣojú Ọlọ́run ló jẹ́ níwájú tiẹ̀ tó bá tẹríba fún bàbá àti ìyá ẹ̀ kò tẹríba fún Ọlọ́run ni tó bá tẹríba fún baálé àdúgbò ní kò tẹríba fún Ọlọ́run ni tó bá tẹríba fún kábíyèsí ìlú ní kò tẹríba fún Ọlọ́run ni ẹ̀sìn sọ pé kó o má tẹríba fún ẹnìkan tó máa ń sọ ìpàdé wọn lónìí wọn kàn sọ tó jáde lẹ́nu tí wọ́n ní o èrò tí wọ́n ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀sìn ọ̀sìn ló sọ bẹ́ẹ̀ èrò tí wọ́n ló má pẹ̀lú kẹ́ni lé gbogbo ẹtí ẹ bá ti rí tó bá ti jù ní lọ́dọ̀ orí ẹ̀kọ́ lé tó bá jù ní lọ́dọ̀ làákàyè ẹgbẹ́ fún ẹgbẹ́ sàdákàtà ẹ̀ fún tó bá jù ní lọ́dọ̀ owó ẹ̀kọ́ lé gbogbo àkọ́tà ní èèyàn kì í dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló máa ń ṣe fún Ọlọ́run ló ń ṣòwò òun ló ń ṣe ìlú ṣe kù mo máa kọ́ ló máa sọ pé ọba tó lórí wá ló ṣẹ̀dá ẹlẹ́yìn tẹ̀lé kan sì máa jẹ́ nìkan kò sí bó jẹ́ fẹ́ kẹ́ láì kò lè dọ́gba gbogbo nìkan gbọdọ̀ jù kan sáyé ìjọba tó lórí wá tó fi ṣàjíwájú ló ṣẹ̀dá ẹlẹ́yìn o ọba tó lórí wá ló ṣẹ̀dá ẹlẹ́yìn tẹ̀lé kan sì máa jẹ́ nìkan kò sí bó jẹ́ fẹ́ kẹ́ láì kò lè dọ́gba gbogbo nìkan gbọdọ̀ jù kan
nípele làjùlọ kò sí ayé táwọn ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa pẹ́ tó bá ti jùlọ lé Yorùbá ló sọ bẹ́ẹ̀ Yorùbá ló ní ìgbọ́dọ̀ máa rántí ọmọ ẹgbẹ́ òun ṣe Yorùbá ló sọ bẹ́ẹ̀ Yorùbá ló ṣe bẹ́ẹ̀ Yorùbá ló máa ń ro àròjinlẹ̀ ọ̀rọ̀ wọn tó sọ̀rọ̀ Yorùbá ló máa ń rọrùn dáadáa kí ní kọjá olóyìnbó pè ní thought process mo fẹ́ sọ pé àtàwọn Yorùbá náà ti di pé ó wà nínú làákàyè wa pé ká gbọ́rọ̀ àwa gbé sínú ọpọlọ wa káàánú ó ṣe tí n bá ṣe báyìí ṣe kò ní lẹ́yìn tí n bá ṣe báyìí ṣe máa lẹ́yìn Yorùbá ló ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ Yorùbá èmi ló pọ́nà Yorùbá náà Yorùbá ti kọ́ fi sínú ilé ìmọ̀ sáyẹ́nsì pé kìnìún kan wà thought process náà máa ń gbé ọ̀rọ̀ sí ọ̀nà bí Yorùbá ń dá àṣà ọbàjọ́ di àṣà ẹ̀mú òdì ìṣì ẹ̀mú lóko pàtó yìí máa sọ pé àdìsẹ́ bí ọ̀dọ́ láàrin yẹn lọ́jọ́ tó ṣe ní bàbá ẹ̀ nìkan tí a máa sọ àṣà àti ṣe ẹ̀dọ̀ ó ti sọ ìsìn lọ bí ọba fẹ́ ṣe bí ara lárúbáwá tó bá ti dára bá tó bá débẹ̀ lárúbáwá ò ní rí ẹgbẹ́ ọmọ lárúbáwá ni àwọn kan rí ẹgbẹ́ òṣèré àwọn ni kọbíkọbí ni wọn ní kó ṣe bí àwọn ni tó bá bí ẹgbẹ́ bolo ti wá tó bá ti sọ àṣà àti ṣe ẹ̀dọ̀ kò sí tọ́lọ́ gbé dáa náà ó dàbí àdìkà tí ń múlá lẹ́nu ó bá ṣe bí ara Jerusalem nígbà wọlé ọmọ Jerusalem jẹun nílùú Amẹ́ríkà tó mọ̀ pé bàbá fún ẹ pálí wọn á kọ́ sílẹ̀ pé ibi tó ti wá gẹ́gẹ́ wà á rí pẹ̀pẹ́ ní Nàìjíríà ni wọn á ní wọn bí ẹ sí bí Nàìjíríà ló ti wá ó máa wà bẹ́ẹ̀ tó bá dẹ̀ pé ó ti máa wà bẹ́ẹ̀ ni pé ibi tó ti wá rè tó bá yẹ kó bá pọ́sibú pé àbí tó bá kó ṣeé ṣe ẹ̀jẹ̀ sọ kó ṣeé ṣe ìgbé kéèyàn ti gbogbo obìnrin tọ́ ni ó yẹ kó máa kọ́ sílẹ̀ pé ibẹ̀ ló ti wá ní àbúrò abẹ́rẹ́ tí wọ́n bá ti lọ́wọ́ bẹ̀ tí wọ́n bá ti lọ́wọ́ bẹ̀ kọ́ máa kọ́ sínú bá ní ẹgbẹ́ tó báyìí wọ́n sì máa ń sọ pé bí tẹ́ ẹ ti wá rè kò sọ pọ́ tẹ̀ ẹ̀ dà tẹ̀ ẹ̀ èlò dúgbò lè lo ìbò tó bá gbóra kò lè lo ìbò tó bá gbó ìbò tó ìbò lọ kò lè lo ìbò kan dáwọn rẹ̀ tó bá máa sọ olèlò ìbò dúró dúró ẹ jẹ́jẹ́ gba Yorùbá tó jẹ́jẹ́jẹ́ ọ̀jẹ̀ kí ibi tó ti wá kó máa tiẹ̀ lójú gbogbo ẹtí ibi tó wá ti ti lójú kò mélòó bóyá kó wà ní gbèsè ayé táwa ẹ̀ ó yẹ kó bàbá ti lọ sọ́dọ̀ ọ̀gbọ́n tó mọ̀ bá tí wọ́n lè sọ ní ẹ̀ṣẹ̀ kó kábíyèsí ẹ̀yin kọ̀sọ́dẹ̀ àṣà ti ilẹ̀ Yorùbá ìgbẹ́nà tó sí lọ́wọ́ ẹ̀yin lẹ́nu máa darí ẹ̀ ẹ̀ṣẹ̀ kó tó má dúró. Ààfin dání ti lè fi ìta gbangba àbẹ̀wé ajínigbé òjòjò níṣòwò kó má lè lọ́jà kókó lára bá wọn máa lé o ẹ̀yà máa ké bí ẹyẹ ìṣèpá máa ké bí ikú ọmọ ìyá kan bí ọmọ èèyàn ìlú òní tóbi kó wọn rò ó má ta àbẹ́dẹ́ àwọn olókèrà òní bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ má dé ìlú òró òní bàjẹ́ láéláé o ìlú òró òní dàrú lágbára náà aboyúnlé a máa bí tìbìtìrì o olórí yóò ṣiṣẹ́ ìbípẹ́ o ṣiṣẹ́ ní pé mi ò sọ pé àwọn olórí á ṣiṣẹ́ ìbípẹ́ o Yorùbá ni mo sọ ẹ bá ń ṣe kábíyèsí o. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bẹ̀ ẹgbẹ́ tó máa bẹ̀ ọba tí ó máa bẹ̀ nígbà tí bẹ̀bẹ̀ gbogbo ọba tó ti gbogbo ọba lọ ọba lẹ́yìn sáà tàbí níbi èyí ẹjọ́ kékeré àjọ ìmọ̀ṣẹ́ kábíyèsí sí lẹ́nu ọba lẹ́yìn ìsà kábíyèsí olódùmarè. Mo kí gbogbo ládéládé tí wọ́n bẹ ní káàdì. Mo kí gbogbo ládéládé tí wọ́n ti wá lédè tí wọ́n ti lọ nítorí àkókò àti àwọn ètò mìíràn tí wọ́n ní láti dé. Mo kí gbogbo àwọn baálẹ̀ tí wọ́n bẹ ní káàdì àtàwọn tí wọ́n ti wá tí wọ́n ti lọ. Mo kí gbogbo ọmọ ọba. Mo kí gbogbo olóyè onílẹ̀kùn lọ́nà, mo kí gbogbo olóyè ọba aládé, mo kí gbogbo olóyè pàápàá jùlọ àwọn olóró ìkànsù láti Òró Kingdom ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ní ìpínlẹ̀ Kwara.
lábẹ́ kíkì mo fi kíkì ṣe sí gómìnà ìpínlẹ̀ Kwara tí ń ṣe ọlọ́lá jùlọ Malam Abrahman Abrasa tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ alága gbogbo gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà. Lábẹ́ ibẹ̀ náà mo fi kíkì mi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Èkó tí ń ṣe ọlọ́lá jùlọ gómìnà wa Babájídé Sanwó-Olú. Bákan náà mo kí gbogbo àwọn tí wọ́n ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú láti orí kákejì títí dé ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àpapọ̀ tí ń ṣe Àbújá àtàwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Bákan náà ní abẹ́ ẹ̀bẹ̀ tí mo ti ń fi kíkí ránṣẹ́ sí gbogbo àwọn tó ń bẹ níkàlẹ̀ tó ń bẹ lẹ́nu iṣẹ́ ọba náà ni mo ń fi kíkí ránṣẹ́ sí bàbá mi. Bàbá wa ń bẹ láyé tí ò bá sí láyé bàbá náà ni bàbá ń ṣe. Bíbẹ láyé bàbá òun bàbá kúrò nípò bàbá. Bàbá sì papòdà ní òun bàbá kúrò nípò bàbá. Mo ń fi kíkí mi àti ìdúpẹ́ mi ránṣẹ́ sí kábíyèsí fún bàbá yèyé Aláàfin Ìkejì Òòṣà. Ọdún wa kókókó mọ́kò. Ìní òràlẹ́ ti bẹ nílẹ̀ ẹ̀dùn. Bàbá Fọláṣadé, bàbá Àkíyù. Bàbá ọlọ́mọ púpọ̀ tẹ́lẹ̀ náà jẹ́ pẹ̀lú mi. Lábẹ́ ẹ̀bẹ̀ náà, tẹ́lẹ̀ lè jẹ́ àṣàyà àkọ́kọ́ tá a ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tí kò ní sí ìdàpọ̀ bàbá wa níbẹ̀. Ṣùgbọ́n bí òun ṣe sí láàrin wa mọ́, àwọn àmì àtàwọn iṣẹ́ ń bẹ láàrin wa. Fúdé yìí mo rọ̀ wá níbi tá a jókòó kí a dìde ìṣẹ́jú kan láti fi ṣe ìdárò ẹni tó lọ wàlẹ̀ àṣà. Ọba kì í ọba máa papòdà ní. Aláàfin fún bàbá yèyé Adéyẹmí Ìkejì Òòṣà ó rí paralẹ́ pẹ̀lú àwọn bàbá ńlá wọn. Bí Olúwa ó jẹ́ bàbá wa ọba Lámídì Adéyẹmí kẹta sí afẹ́fẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ajókòó. Wọ́n fi kíkí tọmọ ọba sí ọmọ ọba kí àti ìmì Fọláṣadé ọmọ ìyá wa Àbíbátù ẹkú kalẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo fi kúrò láàrin ọmọ ọba Ládìgbò ẹkú kalẹ̀. Mo kí àwọn màmá mi ìyáwó ẹ̀rọ ẹkú kalẹ̀. Mo kí bàbá mi Alájà kí mẹ́lúkù jùlọ ọlá àdékẹ́ ẹgbẹ́ fún wa. Màmá mi Àyọ̀ká Ọlọ́gẹ̀dẹ̀ mo kí ní o. Báà mi Alájà Adérelé mo kí ní o. Kẹ́bá mi dúkì mi ránṣẹ́ sí bàbá mi Ọlá Aláìyá ní kámẹ́rà jẹ́ Kábíyèsí o. ẹ̀ṣẹ̀ púpọ̀. Bẹ́ẹ̀ náà mo kí àwọn àti mi lóyà sí àti kúkì bá orúkọ àti níjọ mẹ́la àti dọ́pọ̀ tí wọ́n ti wẹ́ bàbá àtẹ́kẹ́ ẹ̀kọ́ fún ọba ẹ̀ṣẹ̀gbọ́n ẹ̀fí kíkì mi ránṣẹ́ sí àtàwọn àti gbogbo àwọn èèyàn wa mo kí gbogbo àwọn ẹ̀wà tí wọ́n tẹ̀lé yín wá náà. Bẹ́ẹ̀ náà mo kí ẹ̀kọ́ mi Àlájì Ọlọ́rẹ́kù Sàyíd Balógun Ìbàdàn. Bẹ́ẹ̀ náà mo kí my dear sister Penny Benson àti Lọ́lá Adébọ́lá fẹ́ràn mo yá jẹ̀kú ẹ̀kọ́ mi èrèkè ọmọ olówó ṣẹ̀yìn láì owó ṣe ojókòó ìdíkọ́ lórí ẹ̀rọ ìdíkọ́. Àti kí ìfàkùn yìí wọ́n ti lọ mo fi kí kí gbogbo àwọn tí ó wá lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá kí n máa dárúkọ lẹ́yọ̀ sí àkókò kí ìyàwó kú lọ́nà ọ̀nà àjẹ́ kí wọ́n pẹ́ fún wa agbára ọlọ́run nítorí wọn sàárẹ̀ ọmọ tó ń dára tí ń ṣojú ẹ̀ tó báyìí pàtàkì àti àpòlùkà gbogbo àwọn ẹ̀fọ́ gbogbo àwọn àgùnbánirọ̀ gbogbo àwọn ilé ìwé tí wọ́n ti wá gbogbo tá a ṣe lẹ́yìn tẹ́ rí ọ̀sẹ̀ kan péré láti fi múra ilẹ̀ rẹ̀ tó fi rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n fi ọmọ ọba Fẹ́mi Owólabí láti United Kingdom ẹ̀ṣẹ̀gbọ́ ẹ̀kúrì ọlọ́run àdúgbò bá fi ní ìtumọ̀ mo fi gbogbo àwọn tí ó yẹ kí n dárúkọ bàbá ọba Olúwayọ̀ Láàfin Òwúrọ̀ ọ̀pẹ̀rẹ̀ àdídìjọ́ òkúlọ́wọ́ máa lé tẹ́lẹ̀ kíyekíye òkúlọ́ lè kú lásán rẹ̀ lálẹ́ ṣe ìjọba ṣọ́tẹ̀ kápá
kí gbogbo àwọn tí kí n kí ìwé tọ́ sí. Lẹ́yìn à ń sọ nípa àyájọ́ àṣà níbi ọdún méje sẹ́yìn. Èmi yìí wá sí mi lọ́kàn àyájọ́ àṣà. Kò nítumọ̀ létí ọ̀pọ̀lọpọ̀ pápájọ láàrin àwọn aláwọ̀ tá a ti fara wa. Ṣùgbọ́n tá a bá wò ó, a ó rí pípé ohun tó so wá pọ̀ ó ju ayẹyẹ lọ. Ìṣe àṣà ń bẹ nínú ìṣe. Ìṣe ń bẹ nínú tàbí ń ṣe ìlú. Ìṣe ń bẹ nínú tàbí ń ṣe ẹgbẹ́ àti àwùjọ. Tábà wá ń sọ nípa àṣà pẹ̀lú pé ìṣèlú. Kí ni ìṣe wa? Kí ni àṣà wa? Kí ni ó gbé wa lọ? Tábà wo ibi tá a ti wá, pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀. Tábà tún wá wò ní ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ló jẹ́ wípé ó fa ká wá sí ìlú Èkó yìí ká wá ṣe àfihàn àṣà ìbílẹ̀ Èkó tí a fi pe àkọlé rẹ̀ ní ṣíṣe àgbédìde àṣà àjogúnbá ìbílẹ̀ Èkó, raising the bar of Lagosian indigenous cultural heritage. Mo ń wo kàkà kí bàbá mi aláàfin náà ní ike ìwòwò yára ìlú ní dárúkọ afọ́fọ́ba ọba àná tí í ṣe bàbá Lámídì Adéyẹmí. Ẹgbẹ́ tó ń lé ní bàbá àti àwọn iná wò pé ọmọ wa ti dọba ní ìlú Òró, ẹ̀jẹ̀ kí a mú afọ́kàkà kí wọ́n ṣe kó wá ṣe bí a ti ṣe fún bàbá. Thank you so much for being here. Ẹ ṣe púpọ̀ ìrìn àdé àgbè. Bí mo ti ṣe ń sọ lọ, ìpínlẹ̀ Èkó jẹ́ ìpínlẹ̀ ṣùgbọ́n jẹ́ ìpínlẹ̀ tó ní àṣà àti ìṣe. Lára àwọn àṣà tó kó wa lórí ilẹ̀ adúláwọ̀, ọ̀pọ̀lọpọ̀ ní kò sí bẹ̀rẹ̀ lọ lẹ́nu tó tẹ̀jẹ́ ohun pàṣẹ. Èmi pàápàá jùlọ tọ́pọ̀lọpọ̀ kò sí bàbá àṣà tó jẹ́ wípé lẹ́fẹ̀ẹ́ mo máa ń ṣe àgbédìde àti ìgbéde àṣà ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé. Lẹ́yìn òtútù wa jẹ́ ẹni tó gbé àṣà tó tún gbé ìwé gẹ́gẹ́ bí ọba tí mo jẹ́ ọba olóró ti ìlú ní ìjọba ìbílẹ̀ Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ìlú wa jẹ́ ọ̀kan lára àwọn ìlú tó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé àti ń bẹ láti di 14th century tí a sì wá láti ìlú Ọ̀yọ́ lọ sí ìlú abínibí tí a wà lẹ́yìn tí ń ṣe ìlú Òwò. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló ti jẹ látòrí àwọn bàbá wa. Ara àwọn bàbá wa tó jọba náà ní Olúfayọ̀ wà tí èmi sì jáde láti ìdílé àwọn náà tí a pè ní ìdílé ọba Olúfayọ̀ Kúnlé House. Lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá tẹ́ rí àwọn bí afọbajẹ àti olóyè olóró ìkànsù. Wọ́n pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n gbogbo wa lámọ̀ pé ọdún ti dé. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló wà ní ilé tí àwọn tó kù láti mójútó. Ìdílé rẹ̀ tẹ́ ṣe rí wọn lọ́pọ̀. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé nígbà tí ó bá di ayẹyẹ ìwúyè gbogbo ilẹ̀ ò bá pàdé. Ẹ bá mi kí wọn tí wọ́n dúró lórí òótọ́. Ẹ bá mi kí wọn tí wọn ò sọ oyè ọba di owó, tí wọn ò sì sọ oyè ọba jíjẹ. Ohun tí a fi ó dúkìá jọ orí adéwòlò káwọn alálẹ̀ owó tì mí. Agbára náà gba fún ìgbà yìí wọ́n sì gba ìgbàjọ alẹ́. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fàyè gbà wá lónìí láti wá ṣe àgbédìde àṣà ìpínlẹ̀ Èkó. Kì í ṣe ohun tí a dá ṣe, à ń ṣe pẹ̀lú ìjọba ni. Ẹ ó rí pé nínú ìwé ọwọ́ yìí gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n kọ ìwé àpilẹ̀kọ tí wọ́n síbẹ̀ tí wọ́n sì tọrọ àforíjì ní pé ó ṣeé ṣe kí àwọn má lè wá. Ẹni tí kò bá tún ṣe ojú wọn níbi lẹ́yìn tí ń ṣe kọmíṣánná, àwọn náà tún ní àwọn ètò míì ìdílé rèé. A sì gbọ́dọ̀ ṣe ilé tó di pé ọdún tún wọlé oníṣẹ́ tí a gbé lé wa lọ́wọ́ pọ̀ pàápàá jùlọ níbi tá a jọba sí. Fúdì èyí mo tọrọ àforíjì lórúkọ wọn. Lẹ́yìn àwọn ọ̀nà ọlọ́pọ̀ ló fẹ́ fi hàn wá gẹ́gẹ́ bí ọ̀nà tí ọlọ́pàá máa ń gbà san èèyàn lẹ́sàn-án iṣẹ́. Ohun gbogbo tí ẹ bá mọ̀ ọ́n ṣe ẹ jẹ́ kí a tẹra mọ́. Tó máa ráyé bá rí tí wọ́n dúpẹ́ sàdákàtà rẹ̀ tí wọ́n bá sì dúpẹ́ gbogbo ọgbẹ́ àti gbogbo ẹ̀san ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ìbà. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bẹ̀rẹ̀ ìjọba àtàlùkì àtòlùkọ àfẹsọ̀rọ̀ àyájọ́ àṣà ìjọba jẹ gbèsè olùkó gbọ́dọ̀ di ṣíṣe. Àmọ́ àwa ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ ń wò wá nígbà tó di ọ̀rọ̀ pé ọmọ ọba ni kì í ṣe ọmọ ọba. Ara àwọn tí wọ́n ń ṣètò náà ni wọ́n lọ wú fídíò
tí mo ti ṣe sẹ́yìn tí pẹ́ tí mo ti kí ara mi délédélé tí mo kí ara mi dé ọ̀pọ̀ba eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń rí iṣẹ́ wa tí ò sọ kankan léde ṣùgbọ́n tó bá di ọ̀la àwọn iṣẹ́ yìí ó dúró dè wá lẹ́nìí ní gbogbo tá à ń ṣe yìí ó gbogbo wa dé òkúta adélẹ́dẹ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà láti ń lò pé ká láǹfààní ẹni wọ́n tọrọ láti lè jà fún àṣà wa síwájú àti síwájú àǹfààní òyọ ní títí òṣèlú torí mi ò bá ti ń ṣòṣèlú láì wá mú ipe ipò ọba lọ́nà ẹ̀kọ́ sí fún wa àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àǹfààní wọ́n fi ń dá yín lójú wípé ipò ọba tí mo gbà kò dá ìhùwàsí àti ìtara àti ìgboyà tí wọ́n ní fún àṣà ilẹ̀ Yorùbá dúró kódà eléyìí ó tún fi ọba lé fún mi ni bákan náà mo ń lo àkókò yìí láti jẹ́ kó dá wa lójú wípé àyájọ́ àṣà tá à ń ṣe léde kì í ṣe àkọ́kọ́ rẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó eléyìí ló jẹ́ ìkejì ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé ká bá yọwọ́ ti Canada tá a ti ń ṣe lọ́dọọdún kúrò ìpínlẹ̀ Èkó ni ló tún jẹ́ ìlú kejì tá a ti ṣe àṣàdé ìlera. Bákan náà ẹ̀wẹ̀ mo gba àwọn èèyàn wa níyànjú láti dúró lórí àṣà wa ní ìgbàdégbà nítorí ohun tí a ṣe léde kì í ṣe ohun ẹ̀ẹ̀kan ṣoṣo bí kò ṣe ohun títí láíláí. Bákan náà nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà Èkó ohun tá à ń gbìyànjú àti sọ ni wípé kí àwa tó débi bàgẹ́ àwa ṣòwò àbí àwa ṣiṣẹ́ ní ìlú Èkó àwọn kan wà tí wọ́n ní bí tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ yìí wọ́n ní àwọn ìṣe wọ́n ní àwọn àṣà wọn gẹ́gẹ́ bí èyí tá a rí lẹ́yìn tí gẹ̀lẹ́dẹ́ jó gẹ́gẹ́ bí èyí tá a rí lẹ́yìn tí àwọn àgbèrè jó gẹ́gẹ́ bí èyí tá a rí lẹ́yìn tí wọ́n ka oríṣiríṣi ẹ̀sà tí àwọn ọba aládé tí inú wọn dùn tí wọ́n darapọ̀ láti jó àwọn ojú ìbílẹ̀ èyí ń sọ fún wa wípé àṣà kì í ṣe ohun tí a kàn ṣà gẹ́gẹ́ bí ìṣàkúṣà ṣùgbọ́n tó tí a dé bá lọ́wọ́ àwọn tó ní wá tí àwọn tó ní wá bá lọ gbogbo fi lé wa lọ́wọ́ òun lọ ọ̀pọ̀lọpọ̀ ní olè sọ òyìnbó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ nínú ilé wọ́n sọ pé fàdákùnà àmọ́ ẹ bá mi bí wọn ní pé ọ̀nà wo ni wọ́n gbà kọ́ wọn tí àwọn bá lè jẹun tí wọ́n jẹ́ lẹ́yìn látara ọ̀nà tí wọ́n gbà kọ́ wọn ó túmọ̀ sí pé tí wọ́n bá yí ipò náà padà wọ́n ti sún ọmọ wọn sí ipò mìíràn lọ́la ó fẹ́ ṣe àpẹẹrẹ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n ń fa owó àṣà sẹ́yìn lórí títọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń ṣe ẹrú fún wọn lọ́jọ́ alẹ́ nínú àṣà títí wa láti mọ̀ pé tọ́mọ bá ti ń ṣiṣẹ́ yóò raṣọ fún ìyàwó ọdún bá dé yóò mọ̀ fún oúnjẹ ránṣẹ́ nínú àṣà tó yìnbó ilé arúgbó òun wọn máa ń gbé àwọn òbí tí wọn lọ ó yàtọ̀ sáṣà àti wa àwọn òbí tí wọ́n fọ owó tí wọ́n ní wọ́n fi ń ra ọjọ́ ọ̀la wọn látara yóò ọmọ sílé ẹ̀kọ́ àti fífún ọmọ lóhun tó tó àti tó yẹ àwọn òyìnbó àwọn fowó tí wọ́n ṣe pension sí pension àkáǹtì wọn tá a mọ̀ sí ìfẹ̀yìntì bí wọ́n ti ń ṣe èyí wọ́n mọ̀ káwọn ò ní ọ̀la látara ọmọ àwọn ṣùgbọ́n àwa bàbá ní ọ̀la látara ọmọ tiwa àmọ́ àwọn títí wa tí wọ́n máa ń kọ́ àṣà aláṣà tí wọ́n fi ń ṣe ayé tó bá di ọ̀la àṣà títí wa tí wọ́n ò lò nígbà tí wọ́n wà ní mọ̀jẹ̀sí àṣà yẹn ni wọ́n mọ̀ retí irú àwọn tó wá jẹ́ bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí ó ní àṣà àwọn ni ó máa ṣe ọmọ fún wọn àwọn ọmọ tí wọ́n fi àṣà òyìnbó kọ́ àwọn ọmọ ṣayé tí wọ́n lọ pẹ̀lú ní àwọn ìfàmì ìyàtọ̀ ń bẹ nínú ìbí ìyàtọ̀ ń bẹ nínú akọni ní ìtọ̀ ti ìbílẹ̀ mo rọ àwọn òbí tó wà ní lẹ́nu ẹ jẹ́ ká gbárùkù ti àṣà wa pàápàá nípa títọ́ àwọn ọmọ wa ẹ ó rí pé ohun tó gbé ìlú ọ̀kan dúró ní àṣà tí ń ṣe ìlú torí Yorùbá sọ pé ìdálù òun ni ìṣèlú lákòótọ́ ó bá dúró lọ́wọ́ àwọn olóyè tí wọ́n dúró gbámgbám bí ọmọ tí wọ́n dúró lórí òtítọ́ tí wọ́n sì dúró lórí ìlànà tí àṣà ìlú tí a ti ṣẹ̀dá wa bákan náà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ ní àṣà ní wọ́ọ̀dùà lórílẹ̀-èdè Nàìjíríà bí àti ní Canada ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí níbí lẹ́nu a máa fọ ìránṣẹ́ sí Reverend Wilson a máa fọ ìránṣẹ́ sí àmà aláàbò tó ń lọ́pẹ́ jẹ́jẹ́ akípàdé àti mention field mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àṣàdé kì í ṣe ohun tí ẹ lè fẹ́ nínú ó ti di àjùmọ̀ṣe
tí ìjọba ìpínlẹ̀ bá wò sùsù wípé wá tún ṣe kí ní lọ́dọ̀ wa a ó lè wípé ó ti kúrò ní ohun tí à ń daṣọ́ wò bákan náà lágbára náà lọ́dún tó ń bọ̀ a ó tún tẹ̀síwájú níbi tá a wà yìí àti láwọn ìpínlẹ̀ mìíràn pàápàá jùlọ ìpínlẹ̀ Kwara a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àǹfààní àti gbogbo ìkàyẹ àkókò ayẹ mo kí gbogbo wa fún ìkàlẹ̀ ṣáájú àkókò yìí mo máa ń dọ̀bálẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ yìí lórí adé òkà mi láyè mọ́ gbogbo mẹ́kẹ́ mi wípé àwọn kú myself in unity and I will sincerely appreciate ẹ ṣe púpọ̀ mọ́.